Wọ́n tó tẹ̀ bá dáhùn tó bá pa irọ́ ọmọ yín, àgórí ẹ̀kẹ́ dáhùn o. Wọ́n parọ́ ọmọ yín. Tó bá parọ́ ọmọ yín. Ṣé ìgbà tó parọ́ ọmọ yẹn pé ẹ̀yin kọ́lẹ̀ bí àwọn ọmọ yín? Ẹ̀rí bó ṣe rí. Wọ́n ní ọ̀pọ̀ bá yín pé àwọn èèyàn lóyún. Sista kò fọ́gọ́ mi tiẹ̀ bá wọn sọ. Mi tiẹ̀ sọ kọ́kọ́ mi ṣe bẹ́ẹ̀ ni kò gbọ́ ń fi òun rò sí. Òun kò ẹ ṣáà má dá sí wọn mọ́. Tó bá lura wọn pa ẹ má dá sí wọn. Ó ṣe ṣó irú àwọn nǹkan tó ń lọ yìí ẹ máa ṣe kẹ́ṣe. Ìfà kókó bàbá yín ṣe. Ẹ má sọ̀rọ̀ fracas ẹ mọ̀ pé mi ò sọ̀rọ̀ fracas. Ẹ má yẹ kó wá fún mi o. Bẹ́ẹ̀ ló wà láwọn ọmọ tó wà ní ilé mi ń sìn. Èmi kọ́ mo bí wọn o. Táà mọ̀. Ah! Ibo ni kí wá gbé wọn gbà? Ah! Ṣé ti understand? Ẹ má bá wọn dá sí mọ́. Àti pé kíní yẹn ò dùn mọ́, kò make sense. Ẹ má bá wọn dá sí mọ́. Ẹ bá support èèyàn kan lénìí, ẹni yẹn máa disappoint yín. Ẹ bá tún support èèyàn kan lọ́la, ẹni yẹn máa disappoint. Kò wọ́ ọ̀tí ẹ. Lénìí, ṣé lénìí ẹ tún fẹ́ ẹ tún fẹ́ dá sọ̀rọ̀ o? No, ẹ sọ̀rọ̀ bully generally. Kẹ nà wọ́n. Uncle, ẹ má sọ̀rọ̀ fracas. Ẹ sọ̀rọ̀ bully generally. Ṣé bá sọ̀rọ̀ yẹn ná gbogbo wọn lẹ́gbàá kó má dàbí ẹni pé ẹ gbọ̀n síbì kan gbogbo wọn ẹ kó bo wọn. Ẹ̀yin tẹ́ ń bully ṣé níbi tá a bá dé o. Àti àgbọ̀ndé àtàgbàlagbà àtọmọdé àti bully máa ń ba ayé èèyàn jẹ́ ní kẹ wá sọ kẹ wá kà fún wa kò tí bully máa kò mú nǹkan re wá. À ń nà oníkálukú tó bá jẹ́ ti àágùn tiẹ̀ ń bẹ̀. Simple. Ṣé kò yẹ yín? Ẹ bá wa sọ̀rọ̀ bully. Ẹ bá wa sọ̀rọ̀ bully. Ẹ bá wa sọ èmi gbáwò yìí. Ẹ bá wa sọ tẹ bá sọ màá ṣe ẹ̀yin tẹ bá ti ẹ má dárúkọ fracas màá ṣe ẹ̀yin tẹ bá lọ sọ̀rọ̀ fracas ẹ mọ̀ pé wọ́n máa wá fún mi ni o. Mi ní ṣe ẹ̀ tẹ bá ti sọ̀rọ̀ fracas. Ẹ má sọ̀rọ̀ fracas ẹ má sọ pé no ẹ má sọ̀rọ̀ fracas níbẹ̀. Ẹ sọ̀rọ̀ bully generally ẹ sọ pé ẹ ń sọ̀rọ̀ Mohbad kẹ wá sọ pé bully bí wọ́n ṣe ń bully àwọn èèyàn àìmọye àwọn èèyàn tó jẹ́ pé láì ìwà wọn kò yàtọ̀ sí Naira Marley àwọn èèyàn lórí nǹkan tó fẹ́ jẹ ẹ sọ̀rọ̀ bully màá bá yín ṣe ẹ àwọn èèyàn àkókò listen sí. Ẹ má sọ̀rọ̀ ẹ má dárúkọ àwọn èèyàn kankan ẹ má dárúkọ èèyàn kankan ẹ kọ kó gbogbo wọn lẹ́gba kẹrẹ má dárúkọ rẹ. Ẹ má dárúkọ èèyàn kankan ẹ dẹ̀ má yẹ káwọn èèyàn pé òkò pé kíkọ́ ọ̀tọ̀ máa ń pè wọlé tó máa lọ fọ dárúkọ àwọn èèyàn ẹ lò àwọn ṣẹ́ láwọn tó máa ń kọ̀ wọlé lọ́dọ̀ yín yẹn wọ́n máa ń kó bá yín nǹkan tẹ́ ẹ̀ fẹ́ sọ lọ́ máa ń sọ. No ẹ má máa ṣe bẹ́ẹ̀. No ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ má bá ọmọ àti platform mi yín jẹ́. ó gbúdọ̀ wo fídíò yìí No ó gbúdọ̀ wo kó ẹ ṣí ààrẹ bá ó gbúdọ̀ pín síta no ẹ má ṣe ọ̀rọ̀ tí bẹ́ẹ̀. àfáà sọ Ọ̀nkú àgbọ̀ ibi tí wọ́n ti ẹ ń má ṣe bẹ́ẹ̀ gbowó wọ́n máa bá platform lórí yín jẹ́ ni 10,000 naira wọ́n dẹ̀ tún máa lọ wọ́n flag yọ yín lọ in a 4,000 way wọ́n kó ẹ 6,000 sọ̀rọ̀ sí kódà gbogbo lórí onítòkè 1,000 naira gbàtẹ́mi sọ̀rọ̀ fún 800 Lizzy lọ́jọ́ naira yẹn pé kó yé lẹ́lòmíì máa ṣépè mọ́ mo kólẹ̀ ní wò ẹlòmíì má yọ ṣépè ṣé wọ́n 300 nìkan no gbogbo ẹ̀yin kẹ́yìn lórí nǹkan tẹ́ bá ń ṣépè 5,000 fọmọ naira àní fi yín lẹ̀ ẹlòmíì lọ́rùn lè lòun yọ 700 àti ìwọ ẹlòmíì yọ Lizzy náà téèyàn kan bá ń 2,000 ṣépè kí fọmọ ló ẹ̀ dé mi ì mọ̀ bí awágbé wọ́n là ti ń ń ṣe fìyà tẹ́lẹ̀ o but jẹra wa láti sìn lọ àfẹ́ gbé pè lórí ọmọ tíjọba bá ń kankan mọ́ fìyà kó jẹ kálukú wá ṣe láìfọ́ tó ẹ̀ yẹ káwa ẹ náà fẹ́ tún jà máa tí wọ́n fẹ́ fìyà jẹ jẹra fáwọn ọmọ wa wálẹ̀ ẹ má bàa yá àwọn ọmọ tíjọba wa bá jẹ́. kó fún tíjọba ní kẹ́ máa kówó kalẹ̀ ní ọ̀wọ́n gógó mi ì ẹ̀yin kúkú oní sọ mo kàn POS dárúkọ tiẹ̀ ni sọnù mo sọ ohun torí òun ló máa ń ṣépè ṣùgbọ́n àfa anybody yìí tó bá jẹ́ pé ẹ̀gbọ́n ó máa ń tàfa ṣépè ọmọ ìsọ tiẹ̀ náà ó wọ́n stop ní ẹ̀ 50 naira ní àfa ó yìí ti yọ pọ̀ jù ẹ má dá lọ ẹ̀jẹ̀ àjọgbọ́n. ó ti pọ̀ jù ẹ ṣe ṣó kára wù mí ok ẹ ṣe ṣó ṣe gbàdúrà máa wá gbàdúrà máa jáde ǹjẹ́ wọn á gbọ́ ṣó mọ́gàjì kí wọ́n á gbọ́ ṣó mọ́gàjì all right sir ok ṣe kẹ́ ẹ bá mi kí ọ̀rẹ́ mi ẹ bá mi kí ọ̀rẹ́ mi tó gentle ọ̀rẹ́ mi tó gentle ṣé wọn kí n máa ń fepo sí ẹ máa ń ṣe ṣó wọn ń fepo sí torí pé wọ́n ní kàrí àní tó bá ké irú èmi yẹn sì ni mò ń fẹ́ yìí ẹ̀bọ̀ èmi náà ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹni tó ní kàrí àbí àwọn ẹni ìṣó àbí kí ni ẹ máa ń pè àwọn dọ̀kásì yẹn ni ẹ bá jọ máa ń ṣe ṣó yẹn ni ìgbà yẹn náà máa mọ̀ pé ẹ ti tá tán wẹ̀ mi ò lè ṣe torí mi ń jẹ́ kí èèyàn máa bú mi mi ì láìkí èèyàn máa bú mi torí mi ní láìkí máa búyàn mi ì lè ṣe ṣòkè máa búyàn àwọn èèyàn máa sọ pé Tọ́lá ní kí ló bá dé gbogbo nǹkan báyìí so tí èèyàn bá bú mi tí mi lè dáhùn máa dùn mí nà
àwọn èèyàn máa sọ pé Tọ́lá ní kí ló fa gbogbo èlì tó ṣe yìí Tọ́lá ní I understand. àwọn èèyàn máa ẹ ti get mo ní wọn máa pè yàn kó kí ló fa gbogbo èlì kí ló fa ẹ má bá wọn dá sí mọ́ tẹ bá máa ṣe generally ẹ understand àwọn èèyàn ẹ sọ gbogbo nígbà tí kìíní lọ gbogbo èèyàn mọ̀ pé búlì ò dáa búlì náà ló bá bọ̀bọ̀ yẹn dé kòtò so ẹ jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lọ́bẹ̀ ẹ sì lè sọ tẹ bá ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ mo bá náà lẹ ṣe ń sọ tẹ bá sọ̀rọ̀ búlì ń sọ̀rọ̀ mo bá lẹ ṣe ń sọ gbogbo àwọn tó ń búlì lórí social media ilé ló ti bá wọn tán láti kékeré náà ti bímọ wọn ẹ ta sí anybody èyí tó bá jẹ́ tiẹ̀ kó mu ń bẹ̀ they are all bullies all of them are bullies